àmọ́ malam ẹ̀yin náà lè gbarú ẹ o ẹ lè gbarú ẹ o gbogbo ẹni tó bu yín pátápátá ẹgbẹ̀sán lára wọn ẹ sì kú àlejò Saheed Shittu sí Markazu Amani lábẹ́ àṣẹ bàbá wa mufti àgbà fún ilé Ìlọrin ẹ kú àlejò bó ti dá kí ọmọlúwàbí ṣe náà nù ó ti yé inna Allaha gafurun rahim àmọ́ Allahu akbar kabira ẹ̀yin tí ẹ mú lọ ẹ̀yin náà ẹ ṣe dáadáa iṣẹ́ gidi lẹ̀ṣẹ̀ ẹ ṣiṣẹ́ yẹn gan iṣẹ́ tó dá àmọ́ malam ẹ̀yin náà lè gbarú ẹ o ẹ lè gbarú ẹ o gbogbo ẹni tó bu yín pátápátá ẹgbẹ̀sán lára wọn ẹgbẹ̀sán ti kọ̀núní ti òfin lágbájá bú mi ó sọ báyìí sí mi kò sẹ́nìkan tó sọ̀rọ̀ sí yín lára tẹ filẹ̀ ẹni wá wí tẹnu ẹ tan kámẹ́rà sí lójú ni ó yá máa wí gbogbo ohun tó sọ́npa mi láti 2017-18 ni arákùnrin ó ti bẹ̀rẹ̀ sí bú bàbá Mudiru tó bá yẹ sí pé àdúrà tó ṣe gbà lórí Markaz ni mo jẹ́rìí ẹni tí mo ní yóò ṣe giveaway lórí program ẹ̀ tó bá yẹ pé ní tó sọ fọ́lọ́hún lórí bàbá Mudiru ká ló lọ ṣẹ́ ni wallahi isma billahi la ilaha illa huwa yóò ṣe giveaway kódà yóò pa màálù níjọ́ tí ń fi pampasì hàn ayé pé ẹ wo pampasì bàbá òun ó lo pampasì gbogbo ọmọ Markaz tínú ẹ bá dùn sí tó ṣe fún Mudiru yẹn òun náà nu Ọlọ́run nù gbogbo ẹ ló látúbọ̀ tán bẹ́ẹ̀ ni Maulana Sheikh Sulaiman ó di bí ọdún 4 kò sórúkọ tí ò pè wọ́n tán ṣe é mọ orúkọ tí máa ń pè wọ́n gbogbo yín náà lẹ mọ̀ ń gbà náà oríṣiríṣi orúkọ òun náà ló sọ pé àfọ olójú màálù mẹ́rìndínlógún àfọ àkíní kan àfọ kò sórúkọ tí ò pè wọ́n tán àwọ̀yí ana shaksiyan èmi Abdul Gafar èmi Abdul láti 2017 gbogbo àwọn bàbá yìí kò sí ẹni tí mi ò ṣe dìbáwò fún wọn tó bá bú Sheikh Sulaiman láàárọ̀ kó tó dalẹ́ yóò gbèsè ẹ̀ tó bá bú Sheikh Yahya Salati láàárọ̀ kó tó dalẹ́ yóò gbèsè ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn àlùfáà wa yẹn lápapọ̀ àwa tá a jáde lé lórí náà ni pé no sàtọ́mọ́ gbẹ̀bẹ̀ fine gbogbo ìtawà ṣe wọn lọ́ọ̀ ní mọ́sán yẹn lẹ́sàn àwọn ò sọ pé ká máa jà lọ kò sí ní ta fẹ́ gbà nù jà àmọ́ àwọn tó mú wá yẹn ṣé mú wa kíkí pé mo fẹ́ wá kí yín ni o àbí ẹ kú Ramadan o àwọn tó mú wá yẹn bí àwọn náà pé ṣá lè gbarú ẹ̀ kí náà ṣe fáwọn èèyàn tán tẹ́nìkan bá sọ̀rọ̀ sí wọn báyìí wọn ó gbẹ̀san lára wọn náà kọ́ máa fọlọ́ ń bẹ̀ wọ́n báyìí wọn nígbà tí wọ́n bá ti tan kámẹ́rà níjọ́ ta sọ̀rọ̀ àfa àgílórúkọ rẹ̀ ọ̀rẹ́ mi tajọ kọ́kọ́ ní ìṣù ṣèbọ̀rọ̀ Mudiru ló dá wàhálà lẹ̀ tó bọ́ ta sí sọ pé ọmọ bàbá dámọ̀ yẹn gbogbo ẹni tó bá tẹ̀lé mi tí ń sọ pé ọmọ bàbá dámọ̀ yẹn ọmọ bàbá dámọ̀ tí ń náwó sókè báyìí àfa yìí ò lẹ́kọ̀ọ́ irú kéwò lélẹ̀ kéyìí alẹ́ alùpùpù à ń gbà náà àwọn náà ń bẹ ń jámíà dèdè sàtífíkẹ́tì tó ń náà fi ń ṣe fáàrí yẹn làwọn náà ní lọ́wọ́ làwọn náà ní ó yá ìwọ tó ń tẹ̀ ẹ̀ mọ́lẹ̀ tí wọ́n sọ̀rọ̀ jẹ́ ká tẹ̀wọ́ náà mọ́lẹ̀ wò ọ̀rọ̀ tó bá sì sọ tí ọlọ́rọ̀ bá fi bínú lé lórí ọ̀rọ̀ yẹn ó níbi tó kàn lára ẹnu ẹ̀rí gbèsè tó gbé gbogbo nǹkan ló ṣe ń jọ náà àmọ́ nǹkan míì wà tá a lè sọ jáde tó ṣẹlẹ̀ kọ́lọ́n kó ṣàánú wa àwọn wọ́n gba ẹ̀tọ́ tí wọ́n lágbájá ẹ bà mí lórúkọ jẹ́ wá sọ fún gbogbo ayé o pé ń tẹ́ sọ òrí bẹ́ẹ̀ a dẹ̀ ṣe tọmọlúwàbí gẹ́gẹ́ bí n tá a ké ntí tó yé wa a dẹ̀ bọ́ta alhamdulilayi gbogbo n tá a wú yẹn ìjà ló dé lórí ìdòwe o ṣe mọ̀ pé tí disagreement bá ti wáyé oríṣiríṣi nǹkan ní ó máa ṣẹlẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ n tá à ń sọ kì í ṣe pa bọ́ta láti wáyé ajú sẹ́nìkan ẹ má fi àwọn àgbàlagbà wa ta yín mọ́ nígbà tẹ́yìn lọ kéwùnbì kan tí gbogbo alámọ̀rin rọrùn gbogbo ntẹ́ fẹ́ wá ná Nàìjíríà mọ̀ yín ṣàyìn ìgbésí ayé yẹn ti kó gbogbo ntẹ́ ná bọ̀ látọ̀hún wọ́n ti kówó tẹ́ fi kọ́ mọ́ṣáláṣí tẹ́ fi kọ́ lé tẹ́ fi kọ́ gbá tẹ́ fi kọ́ wo ó bá rọrùn tó wáyé pé alùsùnà lèyàn fẹ́ máa ṣe Nàìjíríà ń bí kó tó rówó ra fẹ́ǹsà ẹ̀mí ẹ̀ fẹ́ bọ́ ká tó wá sọ pé mọ́sù kékeré ń bẹ̀ wọn tó bá pé èèyàn fẹ́ jẹ́ záìdù pé mi ì fẹ́ mú kẹ̀kẹ́ mi mọ àfin tọ́lọ́mùbá ti sọ ẹ̀mí rẹ̀ ó fẹ́ bọ́ àmọ́ tó ní kálukú ti ẹni tó wọ tọ́lẹ̀tì rọrùn tó rí gbẹ́yà kò ní mọ ìjẹ̀díjẹ̀dí bí ẹni tó dilẹ̀kùn mú tó ranjú kó tó rí gbẹ́yà níta sọ́njọ́ náà nìyẹn pé ẹ má ṣe bẹ́ẹ̀ fáwọn àgbàlagbà ẹni kò sí ti ń jẹ́ ṣàfà ẹni kò sí ti ń jẹ́ kinní kan bẹ́ẹ̀ bá ń ṣe kò mọ́ ẹ má pè wọ́n oníkálukú lè sọmọ ẹ̀ ló kọ fúnra rẹ̀ ọwọ́ adélẹ̀ tán sí níta sọ tó dìjà ń gbà náà nìyẹn o ọwọ́ ń bú àwọn àgbàlagbà làwọn náà wà ní àmọ́ bú àwọn àgbàlagbà wọn náà ò ní gbà alhamdulilayi gbogbo ẹ lọ bó ti fẹ́ lọ oríṣiríṣiríṣi ló tún wá ṣẹlẹ̀ fine ẹ wo bí ta bá ọ̀rọ̀ dé yìí ló bá fẹ́ kún torí ẹnìkan ó kàn para rẹ ni àfa kan kọ́ra ẹ̀kọ́ kan kí ramadana tó dé ó ní má jẹ́ kí wọ́n pa ó kí ramadana tó dé torí tí wọ́n bá pa ó kí ramadana tó dé tó bá dínú ramadana yẹn ó túbá yẹn tó pa ó yẹn yóò wá túbá tó bá túbá tán ó ṣe é ṣe kó rà foríjì o
ẹni tó kú ti kú ẹni tó bá ti bú tí àwọn ọmọ rẹ̀ ò bá ti lè jáde láti fèsì kó ní kálukú máa wòran láti mọ̀ pé géèmù náà láyé kò sí wàhálà bàbá wa àfáà wa Sheikh Ridwanullah àjọ ń bọ̀ láti wá sí ni bàbá wa gba lálàá. tí èèyàn bá sẹ́yàn àbí èèyàn bá ṣe tí ò da tó bá padà wá tó wá sọ pé ẹ̀dẹ́kun ẹ̀foríjì mi ẹ̀dẹ́kun ìní ṣe bẹ́ẹ̀ mọ̀ ìyẹn lè forgive ara èèyàn tẹ́niyàn pẹ̀lú òfin pé ìhò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹni tó bá ṣaburú ẹni tó bá mọ̀ nú ẹ̀mí rẹ̀ pé òun ṣe tí ò da tó wá mọ̀ yí pé òun ò ní padà sídìí ẹ̀ṣẹ̀ tó ń ṣe yẹn mọ́ irú ẹnìyẹn lè ráforíjì ẹ̀ṣẹ̀ àmọ́ gbogbo ẹ̀dá tó bá hùwà aburú láyé bí Saheed Shittu ṣe wù ní. tó jálẹ̀kùn lé oní. àìmọye lélọ́bàjẹ́ tí àwọn àbágbà lẹ̀ ń sọ. tó jápàánú lé oní. kò sí tí ọ̀sọ́ tó pẹ̀lú irú wa yìí náà. kò sí tí ò fẹnu ṣáta pẹ̀lú ntajú. ẹ bá lọ wo YouTube ni. ẹni sùúrù Ọlọ́run ló mọ iye fake account tí Saheed tó bẹ́ síta tó ní ká máa fi bá tàwọn èdè. àìmọye Facebook náà blọọkù láti pé n kí àwọn náà. yìí máa ṣe programu lọ́wọ́ 2017 yóò mọ àwọn èèyàn kan máa. àìmọye kọ́lì pé inna Allaha ma'a sabirin. ọmọ ẹ̀dẹ́ ènìyàn tá a lè sọ fúnra wa náà ni pé bí èèyàn bá ṣaburú tó dẹ̀ lẹ́mìí pé wọ́n jáwọ́ òun ò ní dédìí ẹ̀ mọ́ ìyẹn lè forgive ara èèyàn tí ọba ti dédìí rẹ̀ mọ́. ọba tó bá ṣe fáwọn ará ayé tán bá forgive àwọn tó ti kú ń gbọ́ irú àwọn lánàṣẹ òye aṣọ láti. àìmọ̀ èèyàn tí ò lè dìde mọ́ olórí bú ẹ̀dá ni ara ẹlẹ́lòmíì wọ́n ti wọ́n táwọn bá ti wà burú ọlọ́run wọn padà yọ àwọn kó ń bí àbí ẹ̀yìn wọn padà forgive èèyàn bí èèyàn bá wà mọ́ wá forgive èèyàn iye èèyàn tó ti bá ti wọ́n jẹ́ ńkọ́ iye Facebook tó ti pa ń kọ́. kò sórúkọ tá a pè wá ìdán kò sórúkọ tá a pè ní ìdán. wọ́n tún dìpapọ̀ mọ́bìnrin lórí ọ̀rọ̀ wa lórí pé àbọ̀ alálà ń bọ̀ lájẹun. kò sẹ́ni tó bá mọ̀ ní. à ń bọ̀ lájẹun à ń mọ̀yà Kùránì wa à ń bọ̀ lájẹun à ń má dìísì wa. ayẹyẹ al-insanu aduwwu ma jahila. ọmọ ẹ̀dẹ́ ènìyàn. èyí tí wọ́n bá ń ṣe tí wọ́n fi ń rọ̀nà lọ yẹn no blọọkù tẹlomi náà ń ṣe ṣe bí gbogbo tó fẹ́ dà ló ti dà yìí. ó ti da gbogbo ẹ̀. tó o bá gba ọ̀nà tó gbà yìí àbúra ẹni á ṣe gbá ṣàwo nítorí dà náà lọ́ dà yìí. àwọn tó ti wá ba tí wọ́n jẹ́ àwọn tí fẹ̀mí ṣètò fún bọ́. gbogbo ilé tó bá fẹ́ lọ nínú àwọn ilé tó lọ lélẹ́yìí o. inú ilé tó wà lọ inú ilé tó wà inú ilé Sheikh Ridwanullah ní àṣàrà lórí àfọwà ní ìkàyè wà lọ lé wọn wà lọ bẹ̀ wọ́n nítorí gbogbo sí aburú tó ṣe àìmọye Facebook ló ti àìmọye ibi tó ti bọ̀ wá ló kọjá wà gbé fọ́tò wa lórí kíni lórí pa à ń sọ̀rọ̀ Islam lórí pa àmọ́ àpò à ń káyà Kùránì lórí pa à ń kí Sheikh Adam lórí pa à ń kí Sheikh Kamal lórí kí à ń pín àbálàgbàjì gbogbo àwọn tó wá báyé wọn jẹ́ pẹ̀lú ẹnu tó báyé wọn jẹ́ tó báyé ọmọ wọn jẹ́ pẹ̀lú ẹnu ọwọ́ àwọn wọnú ilé wọn lọ wàá fojú kéré ẹlòmíì bíi pọ́lọ̀ nǹkan ló dáa ọmọ ẹ̀dẹ́ ènìyàn tá a lè sọ fún wa náà ni pé tó bá ti rẹ̀yàn kan tó bá sọ pálábòsí lòun tó bá lóun fẹ́ jáwọ́. kírù rẹ máa sọ pé òun rò pé lágbájá ṣe ṣóṣì wàṣà. Allahu Akbar. ìwọ ò ní símọ́ pẹ̀lú ògùn Ọlọ́run. àwọn stars wa Adépọ̀jù náà tí wọ́n mú wọn lọ gbogbo àwọn làárí ní tọ́sẹ̀ pẹ̀lú yẹ̀sẹ̀ alúnákà gbogbo àwọn làárí pẹ̀lú ẹlòmíì náà tó jẹ́ pé ó dé pọ̀ pẹ̀lú Jákúmálì wọ́n gbé kámẹ́rà lé wọn lọ́wọ́ pé máa rí. ṣé ò Jamiu kanáà ṣé ò Jamiu Adégúnwà gbogbo wa làárí àmọ́ tá a mọ̀ sọ fúnra náà ní wípé malicious case wà case 100 200 wà tá a fẹ́ fáìlì. ní tá a mọ̀ sọ fúnra náà ní wípé àsọpẹ́ ṣe dáadáa àmọ́ṣẹ́ lè gbà bẹ́ẹ̀. ní tá a sọ pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó wá láàṣẹ ń sọ̀rọ̀ àbá ń bínú lórí pósí lọ sọ́dọ̀ ṣe Sulaiman kọ́lù kọ́lù pa. àbínú Ramadan la wa. àbá ní al-insanu kamil. àwa ìgbésẹ̀ Sulaiman lórí gan. mo ní fídíò tó 40 lórí wọn tí mo. la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam. ìbọnú plane njọ káfẹ́ land báyìí mo tan kámẹ́rà lẹ́sẹ̀kẹsẹ̀ mo rí fídíò rẹ̀ mo bẹ̀rẹ̀ sí ṣe fídíò lórí. àìmọ́ Facebook wa náà ti blọ́ọ̀kù látara pé à ń ṣètò Ọlọ́run à ń ṣètò àmẹ́bẹ́ tí wọ́n bá ti fẹ́ wọ́n kó bò ó ni wọ́n mọ sẹ́ni mẹ́sẹ̀jì wọ́n ní ìlara bí fóònù nìkan ni ó kú bẹ́ẹ̀ gbà náà. alábòsí lágbára gbogbo àfáà tó bá ti jáde yóò kọ́ mọ́ṣá ni. alábòsí lágbára ọmọ ẹ̀dẹ́ yẹn ya ayyuhalladhina amanu isbiru wasabiru warabitu wattaqullaha la'allakum tuflihun. káforí jẹ́ tó bá ti ṣẹ̀wá káwa náà lè wá foríjì Ọlọ́run musa foríjì wọn Ọlọ́run foríjì kálukú wa kí Saheed Shittu ọba ti dé di rẹ̀ mọ́ kò sóko tí ò pe ṣe Sulaiman tán kò sóko tí ò pe ṣe Adam tán kò sóko tí ò pe gbogbo àwọn àbá yẹn tán kò sóko tí ò pe àbáwọ́ bá alú lọrin tán ọwọ́ aṣọ pé wọ́n padà dé ọ̀hún wa aláforíjì tó ọba ti padà sídìí rẹ̀ mọ́ Ọlọ́run ó foríjì ọ́ àmọ́ tó ọba padà síbẹ̀ nítorí ẹni tó ọwọ́ foríjì nínú rẹ̀ làwọn Sheikh Ridwanullah ní àṣàrà lórí wà. àbòsí ọmọ ẹ̀dẹ́ èèyàn jẹ́jẹ́ kẹ́dọ̀ọ́mọ èèyàn ọmọ sí jẹ́jẹ́ mọ́ bàǹkan jẹ́ lé nítorí pọ́ ń bá yàn jà orí èèyàn ti ń lọ lókè orí pọ́ńgà jù ẹ lọ ó sì ń wá bínú rẹ̀ jẹ́jẹ́ rẹ o jẹ́jẹ́ rẹ nítorí ẹni tó pọ̀ lè báyà sọ. bàbá akéwù gba góòdù ní tírípù kan kì í tó lè ṣó ti jáwọ́ báwọn náà ni. tó bá ti jáwọ́ Ọlọ́run ó forí sí òfin Ọlọ́run ni tó bá fi lè jáwọ́ wọ́n ní tírípù kan
kì í tó lè ṣe mọ̀ pé kò sí iye tó lè ò lè ta bẹ́ẹ̀ni torí pé òun náà fowó rà o lè tó jí nǹkan ṣe mọ̀ pé kò sí iye tí ò lè ta ẹ jẹ́ ká máa wò gbẹ̀yìn tí o lè bá jí jẹnẹrétọ̀ ẹ jẹ́ máa wò yóò gbé lọ gbẹ̀yìn sọ́dọ̀ àwọn bólà tó bá fún ní 5,000 yóò ta ẹ jẹ́ máa wò torí pé gbẹ̀yìn kò fowó rà ẹ jẹ́ máa wò gbẹ̀yìn gbogbo wọn wọ́n sàn wá ṣubú mùdírù mọ́kàsì náà ni torí gbogbo wọn wá ṣubú mùdírù ni o ọlọ́run ní fi ìran kẹsí àbá mùdírù mọ́kàsì kò ní fi ìran kẹsí ẹbí tiwa bàbá mufti ọlọ́mọ jẹ́ kí wọ́n jábọ̀ bàbá mufti àbánikẹ́kẹ́ jà o dr mufti bàbá mufti 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 orúkọ mi ni Sheikh Ridwan Niyas Salalu afa alala gbogbo ayé. àwọn bèrè yín gbé ṣe ṣe kí ní àlàyé mọ́ náà wọ́n ní àbúrò Saheed Shittu ló YouTube ni ẹ lọ YouTube ni tẹ bá fẹ́ wò mí dáadáa ẹ lọ sórí YouTube ni Sheikh Ridwan Niyas Salalu lórí YouTube. ṣé pé gbogbo ní Saheed ṣe yẹn kò kò mí kankan lẹ́yìn fọ́ọ̀tì látún fi rí ọ̀la la fi rí àfihàn àánú Ọlọ́run gan wa lè jẹ́ kẹ́ ẹ mọ̀ ó lè mọ̀ a ní jẹ́ kó o mọ̀ gbogbo ẹni tí bá wá ṣubú èèyàn jẹ́ torí ọ̀la ẹni tó ń bá sọ̀tá lónìí tó ń wá ṣubú ẹ̀ ó lè dé ẹni tó padà tún padà bá sọ̀rọ̀ lọ́la ẹjẹ́ wá ṣubú ara wa ní mọ níwọ̀n gba ẹjẹ́ sọ̀rọ̀ èèyàn ní mọ̀ bára burú Ọlọ́run má pa wá o bàbá Ọlọ́run ní pa wá ti Markaz lèmi ìjọ tí o bá ń débẹ̀ o bàbá ṣé tó bá gba Markaz lọ ń débẹ̀ o tó bá gba Markaz lọ ń débẹ̀ o irọ́ bó bá tiẹ̀ fẹ́ wá kó wá bẹ́ẹ̀ tíìbù kan kì í tó lé kì í tó lé o Ọlọ́run ọlá péjú Islam náà làwa náà ń ṣe tá a bá fẹ́ sọ̀rọ̀ àmọ́ ya Kùránì wa tá a bá fẹ́ sọ̀rọ̀ àmọ́ àdìsí wa tá a bá fẹ́ sọ̀rọ̀ àmọ́ ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wa ó yẹ kẹ́ ìwé yín náà mọ́ wa lára sáwọn ẹlẹ́sìn tọ̀hún yẹn máa ń ṣe bẹ́ẹ̀ àwọn ẹlẹ́sìn tọ̀hún yẹn ń ṣe bẹ́ẹ̀ wọn náà ṣe jẹ́jẹ́ orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Sheikh Ridwan Niyas Salalu assalamu alaikum. Salalu masha Allah la quwwata illa ẹ ṣeun bàbá Sheikh kí mi àná kí gbogbo àwọn wọ́n ṣe wàhálà púpọ̀ tírípù kan kì í tó lè lóòótọ́ ẹjá máa lọ́nu mọ́tò masha Allah.